وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kó bá Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dájú ní ọ̀rọ̀ tí èèyàn máa ń gbọ́ òun náà lọ́rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'an, sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. òun náà ni ojú ọ̀nà tọ́tọ́ tó wọnú àlìjánnà tààrà. abẹ́lẹ́ òun nínú àánú rẹ̀ kọ́lọ́mọ yẹsẹ̀ wa kú lórí sunna. gbogbo ní wọ́n bá ti pè lẹ́sìn tá a bá ti rákọ́lẹ̀ fún òní wọ́n ń pè ní bídíà, ọlọ́mọdé abá wọn ṣe. èyí tá à ń ṣe tọ́jú ti sunna ọlọ́mọdé àfẹsẹ̀ wa múlẹ̀ lérí ẹ̀. àwọn tí wọ́n ṣe bídíà náà ọlọ́mọye wọn, ọlọ́mọba aláàkó bá ṣẹ́rí wọn padà kú ń bẹ̀. wọ́n ṣàlékún ìdáyà tiwa náà jù báyìí lọ, gbogbo akájọ wa papọ̀ wọnú àlìjánnà lọ ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa. èyí tí wọ́n ní ká fi ìbánisọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ tí à ń bùkátà kágbọ́ yé. ó náà ní al-aynu haqiqatuha wa asbabul isabati biha wa ilajuha. ojú àti ọ̀nà tí gbà lápá lára ọmọ Ànábì Adam àtàwọn nǹkan tí ojú fi máa ń lápá lára yẹn, àtọ̀nà tí gbà lápá àti bó ní ṣe máa ń lápá. bọ́bá wa lápá lára ẹrú ẹ̀, bó ni ó ṣe bọ́ra rẹ̀ kúrò nínú ọ̀jàgà ṣẹ̀tán. téèyàn bá fẹ́ kó lápá lára yẹn kí lè yọ mọ̀ sí? al-ayn, ojú. èyí táwa mọ̀ òun náà ni ojú méjèèjì tá a fẹ́ rí náà yìí. bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ní ti bẹ̀rẹ̀. ojú méjèèjì gan ni irinṣẹ́, àmọ́ ojú gangan fúnra ara rẹ̀ ẹ̀yọ́ màá yá mi, òun náà ni ìlara. kéèyàn ó wo nǹkan kó wa máa lara, ìlara yẹn ojú òun ló rí nǹkan náà, ọkàn wa ń lara. bí ṣe wá ń lara yẹn tó bá ti wá yóò wá ru èrò kérò, tó bá jẹ́ níbú ipe kí nǹkan náà ó bàjẹ́ látara àlára. àlìjànú ni wọ́n wà lọ́lẹ̀ bá a bàjẹ́, sálìjànú òun rẹ́dì lérí gbogbo sẹ́bù tó bá ti wà available. ẹ bá ti fẹ́ bà nǹkan jẹ́ lára ara yín, àlìjànú rẹ́dì, torí pé ọ̀tá wa ni. ọlọ́run àjọ̀nùbú kọ́lọ́mọjọ́ ọkọlù ẹnì kọ̀ọ̀kan wa. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. ash-shaytan wa a'wanuhu, wọ́n ní ẹ̀rí ìbílísù àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́. àdúwù bani Adam, ọ̀tá ni wọ́n jẹ́ fún ọmọ Ànábì Ádámà. yatarabbasunahum, wọ́n ṣọ́ wa, wọ́n dẹdẹ wa laylan wa nahara, lóru àti lọ́sàn. kò sígbà tí ìbílísù ń sinmi. ẹ dákun, kí ni wọ́n fẹ́ ṣe fún wa? ètí wọ́n ṣe fún bàbá wa Ànábì Ádámù kù náà wọ́n fẹ́ ṣe. kí ni wọ́n ṣe fún bàbá wa Ànábì Ádámù alayhi salatu wa salam? wọ́n lé kúrò nínú dẹ̀ra látara lára àṣetánì. li ifsadi duniyahum wa ukhrahum, ìtàwọn èṣù àtàwọn ọmọ rẹ̀ ìtí wọ́n fẹ́ ṣe èṣù àtàwọn ọmọ rẹ̀
òní wọ́n fẹ́ bayé jẹ́ wọ́n sì fẹ́ bọ̀rùn wa jẹ́ kéèyàn wálé ayé káyé rẹ̀ bàjẹ́ kó tó dọ̀run náà kọ́run ló ti bàjẹ́ kalẹ̀ kó tó dọ̀run kọ́ntrákìtì àwọn ọmọ ṣètọ́ ni kọ́lọ́mọba aláàkọ́lọ́mọdé wọn lápá lára ẹni kọ̀ọ̀kan wa wa min madakhilihim al-isabatu bil-ayn inú àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà bá tọmọ ànábì ádámà jẹ́ òun náà ni kí wọ́n ran olójú lọ́wọ́ láti lè bá a lọ lè kọlu ẹni tí wọ́n wò káburú lè bá a ṣe olójú tó jẹ́ onílara wọ́n fẹ́ bá tọmọ ànábì ádámà wọ́n fẹ́ bàjẹ́ àwọn ìbílísọ wa ràn lọ́wọ́ nítorí pé wọn ò fẹ́ kí tọmọ ànábì ádámà ọ̀dà tẹ́lẹ̀ òun gangan tí wọ́n ràn lọ́wọ́ yẹn tí wọ́n tẹ̀ ràn lọ́wọ́ tán wọ́n fẹ́ bá tòun náà jẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá fi ní a'udhu billahi minash shaitani rajim innahu yarakum huwa wa qabiluhu ọlọ́wọ́ bá ní innahu ẹ̀rí ìbílísù yarakum ọ̀ndẹ̀dẹ̀ yín ọ̀nsọ̀ yín huwa òun wa qabiluhu àtàwọn ọmọ rẹ̀ wọ́n mọ̀ wá dẹ̀dẹ̀ yín wọ́n mọ̀ sọ yín ọ̀nà tí wọ́n gbà sábúrú fún yín min haythu la tarawnahum ẹ̀yin ò sì rí wọn àmọ́ àwọn ń rẹ́yìn ọ̀tá tí àárí ti ń rí wa ṣé kò ní dáa kéyìn tètè sáde ọlọ́run èyí tó ń rí gan ipá rẹ̀ ọ̀ka ká tó wá pé èyí tí ò rí ẹ̀yọ́ máa yá mi Suratul A'raf aya 27 lọ́lọ́wọ́ bá aláàtí ń tàwá jí ipe ẹ má dẹ̀ra lẹ́ o ẹ má gbé èṣù láàyè nínú àwọn ọ̀nà tẹ́sù máa ń gbà wọlé òun náà ni kó fi ìlara sínú ọkàn yàn envy kó wá dé gbogbo tó bá ti ń rí àníyàn tí ó wà lẹ́mìí rẹ ni pé kí nǹkan náà bàjẹ́ bẹ́ẹ̀ yẹn bá ti nírú ọfà bẹ́ẹ̀ lára àṣetáni ti tàyàn lọ́fà nìyẹn kìí ṣe èyí tí máa ń pọ́n rẹ́súrẹ́sú lára ni wọ́n ń pè lọ́fà ọfà gangan nìyẹn tọ́lá mọ̀ pé nígbà tóun ti ta ọlọ́rẹ̀ ìlara ó tún sinmi mọ́ lẹ́yìn náà òun ò rí ẹ lò gbogbo tó bá tẹná júmọ́ tó bá ti gbèrò kó bàjẹ́ òun mọ̀ bọ́ bàjẹ́ ìwà àtòun ẹwàjọ wọnà ọlọ́ al-aynu laha haqiqa ẹ̀yọ́ mọ̀ yá mi tẹ́ bá ní ojú ń bẹ wọ́n bá wọn jiyàn o ojú wa o laha haqiqa ojú ń bẹ la khurafa kìí sàlọ́ kìí ṣe àlọ́ rárá wa yashamu takhruju min nafsi al-a'in ay al-hasid ọfà kan ní tí máa ń jáde láti ọ̀dọ̀ onílara nahwal mahsud sí ẹni tá a lara ọfà wọn jáde látọ̀dọ̀ ẹni tí ń pẹ̀gàn tí ń lara tí ń ronú kí nǹkan bàjẹ́ yóò wá lọ lè bá ẹni tá a fẹ́ kí tí ó bàjẹ́ ẹni tá a lara wal ma'in tusibuhu tara ẹni tá a ranjú mọ́ tá a wò nígbà míì ọfà yẹn wọ̀ ọ́ tó bá sì ti wọ rẹ̀ yóò ba nǹkan jẹ́ gbogbo tó bá wà lára ẹ̀ kọ́lọ́mọ́sá sọ níbẹ̀ a'udhu bi kalimati llahi taama min kulli shaytani wa hama wa min kulli ayni laama. wọ́n ní yóò bàjẹ́ wọ́n ní nígbà míì yóò mu ọfà ó mu ọfà tá a lè fojú rí wọ́n tọkọtí òtara nígbà míì kò sì ní mu ọfà yẹn yóò ṣe wọ́n ní ó ṣèpa rẹ̀ torí òun ò fi fálákì ilẹ̀ kò fi kíní ilẹ̀ jẹ́mọ́ náà sílẹ̀ ayatul kursi àṣìkàdù sọ̀bà a'udhu billahi minash shaitani rajim bismillah 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 a'udhu bi kalimati llahi taama min kulli shaitan wa hama wa min kulli ayni lama ọlọ́lẹ̀ kọ́ ni o pé mo sáde wọ ọlọ́run ọba níbi aburú èṣù àtàwọn ẹranko burúkú tí tààyàn mo sì sáde níbi ojú tí lápá lára ẹni kò wá sẹ́nìkan tí wọ́n wò àfẹ́ntí ọba ní dáadáa la
fàyín sọ́ọ́ dafatuhu makshufan láwùjọ kọ́ yàtọ̀ àléhi atharat fi tọ́ba báyàn ní polówó ẹnìkan wù ọ́ látara ìdẹ́ra kan tí ń bẹ lára rẹ ó sì wáá gbèrò kó bàjẹ́ ọwọ́ abọ́ olófìfo wọ́n tọ́ lọ́hún ṣèdèrà ń fún èyí ṣe ẹni tí ń sàṣìkàr wọ́n ní atharat fi yọ lápá ń wò tẹ́ báyìí ń ro èrò burúkú àlùjànnú sì ba nǹkan náà jẹ́ lára rẹ̀ wọ́n ní wàyí sọ́ọ́dà fatihu muhassana bi quwwatillah lam tu'athir fi tọ́ba báyàn ní akọ tọ́ba báyàn lakọ ìtumọ̀ ẹni tó bọ́ lẹ́ni tó ti dira pẹ̀lú kí ni jama pẹ̀lú ìgbáralé ọlọ́run àti àdúà àti asikar wọ́n ní nǹkan kan ò ní sí ọ yóò ràn ju fa yóò ro gbogbo tí yóò rò fa nǹkan kan ò ní lápá lára rẹ̀ ọlọ́run musa fi asúná ní muhassanin ọmọ ya àmì nìkan ràn ó lè tẹ̀ra má dùá ìkàlọ́mọ anábì ádámà ó ìkàlọ́ àwọn àlùjànnú ó nígbà ọlọ́run ní ká máa bẹ lọ́hùn ọlọ́run ní ká nábì ọmọ wọ́sọ̀ qul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharril waswasil khannas alladhi yuwaswisu fi sudurin nas kí ló fi parí ẹ̀ minal jinnati wan nas ọlọ́run ní ẹ sáàdì mí níbi aburú àwọn àlùjìnnà àwọn àlùjànnú tẹ̀rí àwọn àlùjànnú wan nas àtàwọn ọmọ èèyàn tẹ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ àwọn méjèèjì ó ṣe yín ká a'udhu bi rabbin nas ń sásọ́dọ̀ ọlọ́run ọba tí ń darí àwọn èèyàn malikin nas ilahin nas nítorí ọmọ kan ni ẹ o kèsì pé ó tún máa wá máa so nǹkan má dì í tó o bá ti ń so nǹkan márùn nítorí ojú nítorí so márùn gangan ni ó gba ojú láàyè láti wọ ara rẹ̀ torí pé nítorí so márùn ẹni tí ó fẹ́ ta ọlọ́fà òun gangan ló gbé kalẹ̀ ìbílísù ló ní pàró àti ìkọrùn èyí tó wá ń fi iṣẹ́ ọwọ́ wọn èyí fi ń protect ara rẹ̀ níbi aburú wọn ọmọ ìyá mi bàbá gbọ́ yorùbá wọn kò lè work inú wọn máa dùn ní pé máa sọ mọ́ra máa dé á wọlé rọrùn torí kò lè di lọ́wọ́ torí àwọn gangan ni wọ́n pilẹ̀. ogun àti ẹbọ àwọn àlùjànnú ló wà lábẹ́ ó lè fẹ̀gùn sọ́ra kó wín ní àlùjànnú nítorí wín náà ni wa imma yazagannaka mina shaitani nazg fasta'idh billah Allah ọlọ́run bá ní bí sọ́ba fẹ́ kọlù yín ẹ tètè sá sọ́dọ̀ ọlọ́run ipò ọlọ́run nìkan lọ́ka kọ́dà ipò àtẹ́bùwà Muhammad ká ọlọ́run mi sọ fún pé fasta'idh ọlọ́run ò ní ọ̀yà kọjú ẹ̀ ọlọ́run ní sá ọlọ́run ní ká nàbí oṣù jama ọlọ́run ní kó ṣe kíni ọlọ́run ní kó sá ibo lọ́wọ́ ní kó sá lọ wọ́n ní kó sá wá sọ́dọ̀ ẹni tí pa nàbí ọ̀ka nípa àti ọ̀ṣẹ̀ kíni ní ọ̀ka àsìkárò àárọ̀ àtẹ̀rọ̀ lẹ́tà ń ṣe yẹn ń tí ń ṣe nínú ayé wa ìṣe nǹkan kékeré o ó gbòó tí lówó tí kọ́lé ní tó ti ní ó tún ju kọ́ kọ́lé lọ ọlọ́mọṣẹ́ dáàbò bò wá o ọlọ́mọṣẹ́ dáàbò bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. wọ́n ní rúbàmà rúdàtì sàmù aláṣọ ibi ha wọ́n ní kọ́dà ó lè padà jẹ́ pé ẹni tó wò ó yẹn ìtọ́fẹ́ kọ́ ṣẹlẹ̀ sí ọ òun ni ó padà ṣẹlẹ̀ sí bọ́yọ̀ wọṣọ tuntun lápèjúwe ẹnìkan wá rí i lọ́wọ́ ní aṣọ ló fìtì lágbájá báyìí bí káṣọ náà ó sì fàyà tí ìbílísù bá nàró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó wá kọlù ọ káṣọ lè bá a fàyà tó bá bọ́ ọ lákọ lẹ́ni tí ó dúró tọ́ lọ́hùn aṣọ tí ò ní fàyà mọ́ aṣọ ẹni tó wù ọ náà padà sí kínní náà padà fàyà yọ padà back to kínní jama ìdáǹpẹ̀ ní back to sender ni ẹni bá gbára lọ́lọ́wọ́ bá òun lálágbára o ọmọ ya òdodo ọ̀rọ̀ kan tẹ̀mí ọ̀sọ̀rọ̀ lẹ́yìn ẹni bá gbára lọ́lọ́ òun ní kéde jama òun lálágbára o nítorí pé o ti gbára lẹ́ni tó lágbára tí ò ságbára kan lẹ́yìn ẹ̀ mọ́ àmọ́ lẹ́yìn ọlọ́run tó bá ti gbára lé nǹkan míì
ó ti dọ̀lẹ́ torí tó gbára lé yẹn ń fa tọ́líbù wal matlub ọlọ́run ní nǹkan tí ẹ lè gbára lé àtẹ̀yìn tẹ́ gbára lé wọn ọ̀lẹ ní gbogbo yín. al-adillatu ala haqiqatil ayni wa isabatiha fil kitabi was sunnah àwọn ẹ̀rí tá a fi mọ̀ pé ojú ńlá pa ojú sì ń bẹ nínú al-Qur'an láti mú a sì mú nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló ṣe gbọ́dọ̀ sọ pé ojú òsì àbí kò sọ pé ojú ẹ̀ lápá bọ́ bá ti sọ̀kan nínú méjèèjì ìpè kò sójú ojú èsì lápá lára yẹn lẹ́yìn ìgbà tá a ti káyà Kùránì fún ọ pé ńlápá tọ́lọ́run sọ pé ńlápá tá Ànábì ní ńlápá tọwọ́ tó wá di yẹn pé òsì ó sì di kèfèrí lábẹ́ ẹ̀sìn ọlọ́ yóò bá ní ojú ń fa sọyà mo lásọ nìkan kọ́ ojú ń fa yéya ayé ọmọ nàbí Adam ojú ọba gbogbo ẹ̀ jẹ́ ìbílísù náà ní kì í ṣe pé ojú ni ọ yọ bọ́lẹ̀ ojú ni wọ́n kàn sẹ́ndì sí ìbílísù pé a ti wò ó afẹ́kọ́ bàjẹ́ o ọ̀yá lọ lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oògùn náà ní tí wọ́n rì mọ́lẹ̀ àdó kí yàyà ń wèrè kì í ṣe ìyàrí àmọ́ nígbà tẹ́ bá ti sọ fésù pé ẹ fẹ́ wà ràn lọ́wọ́ pẹ̀lú rẹ̀ yóò wà ní ọ̀dà ilé mú yàrí àti àdó ẹ̀rì mọ́lẹ̀ tẹ́ bá ti rí mọ́lẹ̀ tán èmi ọ̀lọ́ lè jíṣẹ́ tí ẹ bá fẹ́. ayé alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́n bá ní wa in yakadu alladhina kafaru ọlọ́wọ́n bá ní díẹ̀ lókù àwọn kèfèrí Mákà ìwọ Muhammad sallallahu alaihi wa sallam la yuzlikunaka bi absarihim díẹ̀ báyìí lókù wa in yakadu alladhina kafaru tíntín báyìí lókù la yuzlikunaka wọn ò bá yí ọmọlẹ̀ bi absarihim pẹ̀lú ojú tí wọ́n fi wọ̀ ọ́ pẹ̀lú kí wọ́n bẹ àlìjànú ńṣẹ́ láti kó ẹlẹ́sẹ̀ láti yí ọmọlẹ̀ tó ọmọ pò tẹ́lẹ̀ bí abusọ́ọ̀rì lamma sami'u dhikra nígbà tí wọ́n gbọ́ tó ń ka Kùránì fún wọn wa yaquluna nígbà wọn wá rí ojú yẹn tí wọn ò rí ránṣẹ́ nígbà wọn wá rí èṣù ránṣẹ́ tó jìyàn lápá wọ́n padà wá ń pariwo kí ni wọ́n padà wá ń sọ wa yaquluna innahu lamajnun wọ́n ní wèrè ni wọ́n ní ẹ má dá lóhùn ó ti ya wèrè o ètí wọ́n fẹ́ ṣe jù yẹn lọ la yóò sì lù kún náà gàgàgà wọ́n fẹ́ ṣe nígbà tí wọ́n wá bá ànábì lákọ pẹ̀lú pé ń kàsí kárùn àbí ó sì dúró tọ́lọ́hún àwọn kò ń pè wèrè. Suratu Al-Qalam aya 51 sọ gbọ́ bí àbùsọ̀rì yín sì tọ́ ọlọ́run ní dúró lápá abúlára wa o aya lẹ́ẹ̀kejì kul a'udhu ọlọ́run rẹ̀ Muhammad mọ́dàkẹ́ sallallahu alaihi wasallam yín máa wá sọ bi rabbil falaq pẹ̀lú ọlọ́run ọba tí ń darí àṣùbà ọba tí ń darí àfẹ̀mọ́júmọ́ ọba tó ní kásìbọ̀ ọ̀yọ́ min sharri ma khalaqa yín máa sáde ọlọ́run ọba níbi aburú ntọ́dá ọlọ́run ní máa sáde ọlọ́run ní kànábì ọmọ sọ bẹ́ẹ̀ tààlà máa sáde ń sin jama Allah wa min sharri ghasikin idha waqaba yín máa sáde ọlọ́run ọba tó ní àṣùbà níbi aburú òru nígbà tí ilẹ̀ bá sún wa min sharri naffathati fil uqadi yín máa sáde ọlọ́run ọba tó ní àṣùbà níbi aburú àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí oògùn tí wọ́n bá dì. wa min sharri hasidin idha hasada adébítà lọ yìí máa sáde ọlọ́run ọba tó ní àṣùbà ọba tí ń darí àṣùbà tó ní kásùbà ọ̀yọ́ yìí máa sáde kọ́sọ́mi níbi aburú kínní hasidin àwọn onílara idha hasada ní gbogbo àti wọn bá ń lara àwọn fáwọn ní hasidin ayé ahainin àwọn olójúkójú torí kó tó lara yóò ti kọ́kọ́ rí nítorí òrí kò lè lara ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọmọsẹ wọn ni hasidi o ọlọmọsẹ wọn ni hasidi ọlọmọsẹ mi ni hasidi o ọlọmọsẹ wọn náà ni hasidi o shar hasidi àṣẹ ẹni bá jẹ ẹlẹ́gàn onílara ẹni tí máa ń ro kítọ́mọlàkejì ọba jẹ àtàlábùrú ni ọlọ́ọ̀ni ká nẹ́bí ọmọ wa sọ
kó níbi aburú àwọn tí wọ́n máa ń lára ní wọ́n sì lára tán wọ́n máa wá ro èrò kí dáadáa tí wọ́n rí yẹn bàjẹ́ àlìjànnú wà lọ́lẹ́ ràn wọ́n lọ́wọ́ láti bàjẹ́ ó di ẹ̀rí mélòó jẹ́ mọ́ Kùránì 113 nìyẹn jẹ́ mọ́ ọ̀sẹ̀ tí ọmọ Fálákì ẹlẹ́ẹ̀kẹta Ànábì wa Yakubu alayhi salatu wa salam wọ́n ní nígbà tí àwọn ọmọ rẹ̀ tí wọ́n lọ sílẹ̀ Misra ó wá sọ fún wọn ìpè dẹ́ẹ̀dẹ́ yín o gbogbo yín lọ́lọ́run ọba fi ta mí lọ́rẹ àwọn ọmọ kọ̀ọ̀kanlá ìpè ilẹ̀ ń lọ gbogbo ilẹ̀ wa yáàyè gbogbo wọn ni wọ́n yáàyè ni wọ́n fine wọ́n handsome gbogbo wọn náà bàbá kan ló sì bí wọn ẹnìkan náà Ọlọ́run fi gbogbo wọn ta lọ́rẹ Ànábì Yakubu ti di pé gbogbo èèyàn kí ni rò ó dùn tó bá rí gbogbo àwọn ọmọ tó ń yàn báyìí eléyìí yàn wọ́n wá jẹ́ mọ́kànlá wọ́n wá ní ilẹ̀ Misra lẹ́ ń lọ yìí ẹ̀ ń lọ lè gba nǹkan wálé wọ́n wá ní yá bani ó ní gbogbo èèyàn ọmọ mi o la tadkhulu min babin wahid ẹ má gba odi ìlú kan náà wọlé o sábà pé níbo la wà yìí jẹ́ mọ́ ìbútẹ́ mẹ́ta èyí lè gba bí wọlé 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 àbí ilẹ̀ Mísírà bó ṣe rí náà ó ní la tadkhulu min babin wahid ó ní ẹ má gba odi ìlú kan náà wọlé o ẹ má gba géètì kan náà wọlé o ẹ bá fẹ́ wọ̀lú Mísírà wadkhulu min abwabin mutafarriqa tẹ́ bá wọ ìlú ojú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní kẹ́ gbà wọlé ẹ̀yin mẹ́ta ẹgbà bẹ̀rùn káwọn méjì ọgbà bí àwọn méjì ọgbà bí àwọn méjì náà ọgbà bí àmọ́ gbogbo yẹn wá gbà bí kan wọlé torí kí ni jama torí àwọn èèyàn tí wọ́n máa wò wọ́n pé àwọn ọmọ Yakubu ni òun ló bí eléyìí náà òun ló bí eléyìí náà eléyìí náà òun ló bí ọmọ bá kan gbà wọlé bí wọ́n ṣe ń wò wọ́n yẹn gbogbo yẹn kó dùn mọ́ tọ́ba sì ti rò lẹ́mìí pé bí kan sì máa kú lọ́kọ̀ọ̀kan àlìjánu ó sì dìde lẹ̀ yóò sì máa lọ lè kọlù wọn tọ́ba bá wọn alákọ̀ àjànú padà òrèrè kankan ṣe àmọ́ tọ́ba bá wọn lọ́lẹ̀ ojú pààyàn o ọlọ́mọdé sọ wọn bí aburú bẹ́ẹ̀ accident sábàbí ikú ni ọlọ́run ti kọ́ kádàrá gbé jọ́nà lẹ́yìn ó ṣe kínní lẹ́yìn ó kù inú rúnrún sábàbí ikú ni bí òrùn yàn tẹ́lẹ̀ náà ìjọ náà ní ó kù ojú òun náà mọ sábàbí kéèyàn ó jí láàárọ̀ kọ́ mọ́ sùn ayé bójú òwò tẹ́lẹ̀ ìjọ náà ní ó kù àmọ́ sábàbí tó fi kú ní kínní ojú tó wọ̀ ànábì ní ojú ìmọ̀ mú ọmọ ànábì ádámù wọnú sàárè nígbà tí ilé ó fi sún bí iṣẹ́ máa mú rànkúnmí tójú wò bí ó ṣe mú sínú sásùn lọ́wọ́ alẹ́ tí wọ́n fẹ́ pa rànkúnmí èyí tójú wò yẹn tí wọ́n lára yẹn pé ló sì da tó báyìí òun ni wọ́n padà pa òní sọ ayé jọ́nà yóò máa dún láàárọ̀ gbàdé ìbí dọ́wọ́ alẹ́ yóò ti máa hó nínú sásùn. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Ànábì wa Yakub oní wa ma ughni ankum minallahi min shay èmi ò ní nǹkan kan tí mo lè ṣe fún yín o Ọlọ́run bá lọ́ba tí ń ṣe gbogbo nǹkan o ìní tí mo lè ṣe ìlè dáàbò bò yín o ẹ má ṣàdúrà o àmọ́ yẹn náà lo sábàbí ni pé ẹ má gba ojú ọ̀nà kan náà wọlé inil hukmu illa lillahi alayhi tawakkalt Ọlọ́run bá Allah lọ́ba tí ìdájọ́ Ọlọ́run nìkan ní ọ̀sẹ̀ o èmi gbára lọ́lọ́run bá o wa alayhi falyatawakkalil mutawakkilun gbogbo ẹni tó bá wá mọ̀ pé òun fẹ́ gbára lé nǹkan Ọlọ́run Allah ni kó gbára lé ọgbára lọ́lọ́run ó tún wá ṣe ìgbìyànjú kí ni ìgbìyànjú tó ṣe la tadkhulu min babin wahidi ẹ má gbójú ọ̀nà kan náà wọlé wọn náà bímọ mẹ́jọ ẹ ń lọlé ọdún oyé ọmọ ya ẹ sì dádúgbò àwọn kan bọ́lẹ̀ nísàlẹ̀ ìsàlẹ̀ lóyún àwọn gbẹ̀nẹ̀kùlé wọlé àwọn méjì oyé àwọn bọ́lẹ̀ láàrin
ẹ̀yin mẹ́ta ó wọlé ẹ máa pàdé ara yín nulẹ̀ níta ń gbọ́ yé ni eléyìí ò sọ pé èèyàn ò gbára lé Ọlọ́run sábàbí ilé yẹn ṣe kíni ilé yẹn ṣe níta yẹn sì ṣe yẹn gbọ́dọ̀ gbára lé ipò lọ́sọ̀ọ̀yàn àmọ́ tó o bá ṣe lẹ́yìn ìgbà tó gbára lé Ọlọ́run ọba kìí ṣe kíni kìí ṣe wọ̀ Ànábì ń lọ Mọ̀dínà nígbà wọn lé kó Mákà yín sálọ àbí àbẹ̀rù pé mi rẹ̀ balẹ̀ tí Ọlọ́run ti sọ fún pé alẹ́ yìí ni wọ́n fẹ́ pa ọ́ wọn ò sì fẹ́ kọ́ dọ́là ẹ̀mí tiẹ̀ náà balẹ̀ àwọn ọ̀tọ̀ bá kéré wọ́n sì ń lọ wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ àbí wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ ibo ni wọ́n padà wá sá sí wọ́n sá sínú Daaru Thawri àwọn akínyẹ̀ wọn sá fún ibà Ànábì Ọlọ́run ni yọ sá o Ọlọ́run ló ní ọ sá ọmọ ya mi dẹ́ẹ́dẹ́ẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wá wo ohun tí mo wọ̀ ẹ wá wo ohun tí mo jù ẹ wá wo ohun tí mo lẹ̀ ẹ wá wo ohun tí mo kọ́ ẹ wá wo ọmọ mi ẹ wá wo ìyàwó mi ẹ rí wọn wọn náà jáde sí wọn múra sí wọn ká mọ̀ pé mo níyàwó káì ó sun ẹkún àdéhùn mi sọ fún pé kí ìyàwó nǹkan ọmọ múra dáadáa tí máa ń jáde ká mọ̀ pọ̀ fáìn ibi tó ya òpònú dé ká mọ̀ pé ìyàwó rẹ̀ fáìn àfọwọ́ Usman bin Affan ọ̀dọ́là ánìhù wọ́n wọlé kan wọ́n wá rí ọmọ kan ọmọ yẹn wọ́n níbi dákàdí iṣẹ́ nínú ìmọ̀lẹ́pẹ̀ bí àgbà ọwọ́ ní ihò kan bẹ̀ ihò yẹn ọwọ́ ajẹ́ kọ́mọ yẹn ọ yá yìí gan àwọn Lárúbáwá máa ń ní báwa ṣe máa ní tọrọ ní lẹ́kẹ̀ẹ́ bí tọrọ tí wọ́n ní Usman bin Affan ọwọ́ ní ìyá ọmọ yìí dà bàbá yìí dà ẹ fi èédú tó bá dúdú díẹ̀ ẹ fẹ́ ra ibi tí ọ wà ní ìjàgbọ́n rẹ̀ nítorí ojú bóun ṣe wò òun ti ṣe masha Allah tabarakallah àmọ́ kìí ṣe gbogbo ẹni tí ń wò ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ ìwọ tó wá ní àníṣe ọmọ rẹ kí wọ́n make up fún kọ́ fáìn dáadáa ẹni tí ò bí ó ti yé òun mọ lára ìwọ tó bí ẹni tó bí tí tó bí ọ̀dà bí tí wọ́n bí yóò mọ lára ẹni tó jẹ́ pé ẹni tó bí ọ̀dà gẹ́gẹ́ bí tí wọ́n bí kò ní fẹ́ kí wọ́n bírú ẹ̀ ọmọ èèyàn ṣe é gbọ́ Yorùbá wọn àrùn oríṣiríṣi níbẹ̀ lára ọmọ èèyàn kọ́lọ́mọdé alúgbàdì àṣetán ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Suratu Yusuf aya 67 òun náà ni Ọlọ́run ti ń pàtàn ànábì Yakubu pé ó ní ká má gbàgbé kan wọlé ṣé àmọ́ pé ó yẹ ká béèrè pé why àbí kébí ká ti wọlé ni ọ wá ní ẹ má gbòdú kan wọlé why wọ́n nítorí pé kí ojú kọ́mọ̀ bá ṣe kínní kọ́mọ̀ bá lápá lára àwọn ọmọ tí ó bí ọlọ́mọṣẹ́ ìsànú wa ká tó wá pẹ́ ní tí ń fọmọ́ sákọ́ ká tó wá pẹ́ ní tí ń ṣe bẹ́ẹ̀ di ẹ̀fọ́mọ lọ́dọọdún fún rẹ̀ ló pèrò lọ́mọ lérí ṣé bẹ́ẹ̀ di òsínú Islam tẹ́lẹ̀ náà ó tún wá pèrò lé ọmọ ẹ̀ lérí yọ wọṣọ 3 kílò tó sùn yọ wọ kan lágun 7 lágun 9 kàfílà ṣìdíkọ̀ àwọn àti kíṣùrù tán ṣé wọ́n sì kíṣùrù yẹn yóò tún wọ̀ kan lágo kan sago 3 tó bá di ago 4 yóò tún wọ̀ kan dalẹ́ ń ṣe bẹ́ẹ̀ dé yóò mọ̀ wá ṣe lọ́dọọdún bẹ́ẹ̀ ọba wọn padà yáyá wọn lọ́mọ ọ̀jẹ̀ nǹkan kan láyé ó lè di dàda ń datọ́ ó lè dọ́ọ̀ ó lè padà gbé àárẹ̀ ojú ẹ̀rọ màyá mi èyàn jòkó jẹ́jẹ́ gan ojú ń bọ̀ wá báyàn kátó wá pé èyàn gbé rẹ̀ síbo èyàn gbọ́ rẹ̀ síta ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra yín o bọ́dí ọ̀gì mo fẹ́ wọ̀ lọ́dọ̀ ọkọ rẹ ni o kọ́dà ò gbọ́dọ̀ wọ̀ lọ́dọ̀ ìyàwó tẹ́jẹjọ́ ìyàwó ọkọ kan náà ò gbọ́dọ̀ wọ̀ lọ́dọ̀ àwọn obìnrin ọ̀rẹ́ wájú yọ ẹ̀yìn náà yọ bọ́lọ̀ ń ṣe dá ọmọ pé bọ́lọ̀ ń ṣe ni ọlọ́run ṣe fẹ́ lómi ọlọ́run ṣe fẹ́ lómi àmọ́ kò fẹ́ kí wọn náà nírú ẹ̀
wáò báyìí wáò yẹn w yẹn aburú lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ní wáò inú rẹ̀ dùn ó pé kó tó wọn ní masha Allah tabarakallah ó ní ha ó ní ẹni masha Allah tabarakallah iná yusuf tó fẹ́ dínàró yẹn masha Allah tabarakallah ò ní omi tí ó ṣe kí ni jọ pa torí bọ́lá ń ṣe fẹ́ ni tabarakallah títóbi ọlọ́run ìrántí ọlọ́run ọba yẹn ọlágbára jésù lọ kò ní ní agbára láti fò láti lọ lè ṣe kí ni láti lọ lè bàǹkàjẹ́ mo ti mú àyà mẹ́ta wá tó já mọ̀ pé ojú ń ṣe kí ni ojú ń lapa ọ̀dà ẹ̀jẹ̀ má di èsì sí anabi ní al-aynu haqqu anabi ní evil eye is real anabi ní ojú òótọ́ ni o walau kana shay'un sabiqal qadar tọ́wọ́dé nǹkan kan bá ń bẹ tí máa ń gba wájú kádàrá ọlọ́run ibi tó fásitì dé sabaqatul ayn ojú ò bá gba wájú kádàrá ọlọ́run àmọ́ kò lè gba wájú rẹ̀ torí pé kádàrá ṣáájú ojú ká tó dálì jànú tí ọlọ́run lè ṣiṣẹ́ fojú ni wọ́n ti dá kádàrá ti ṣáájú adékùnrin tó bá wà ní kádàrá náà ni ojú ó padà ṣe sábàbí rẹ̀ ọlọ́run mọ̀ fi ojú ṣe sábàbí aburú fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run agbára ọlọ́run ọba wa anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni al-aynu ẹ̀rí ojú tudkhilu ar-rajula al-qabra yìí máa ń sọ ọmọ èèyàn yìí máa ń padà sọ ọ́ dèrò sàárè èèyàn tí ń rìn láàárọ̀ tó kú láàárọ̀ tí ń lọ bíṣẹ́ tó múra dẹ́dẹ́ tó wà nù káà rẹ̀ tí ń lọ àbí ń lọ jẹ́jẹ́ rẹ̀ pẹ̀lú aṣọ tó wọ̀ ojú sì lápa lára rẹ̀ anabi nígbà tó fi dọwọ́ rọ̀ lẹ́ ẹ̀ ti gbọ́ kó lágbájá wọn ni àgbè lọ tẹ́ báyìí. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة وما يما في أذكار يسري أنا بني والجمل القدرة وني جمل رانكمي تاور الجولو تاني كان بيتوني ها رانكمي لودا تباين wọ́n ní tí àna ọlọ́run bá lé rànkúnmí náà bá rànkúnmí tí ń sọ̀rọ̀ láàárọ̀ yóò padà bọ́ sínú kédà nígbà kédà òun náà ní pọ́ọ̀tù tí wọ́n fi ń ṣe kínní tí wọ́n fi ń ṣe ẹran gbàdé ìdọ̀wọ́ rọ̀ lẹ́ ọ̀tọ̀ lẹ́ran tí wọ́n fẹ́ pa òun náà wọ́n padà bà torí òun lójú ṣe kínní lójú wò ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ kan ọmọ ń sin rànkúnmí arákùnrin kan wọn bẹ tí wọ́n ti mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ àtọ́ bá ti wo nǹkan náà máa ń bàjẹ́ wọ́n ti dá àwọn pé àlàáhìn ni ọwọ́ wọ inú ọgbà bàbá tí ń ṣe rànkúnmí ọwọ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ pé òun fẹ́ mu wàrà wọ́n bá bu wàrà fún lọ́ba ní rànkúnmí wo ni ẹ fún wàrà yìí lábẹ́ wàrà ló mọ́ tóní báyìí rànkúnmí wo ni rànkúnmí wo ni àwọn rànkúnmí tọ́ wọn wò pé èèyàn gbọ́dọ̀ fọwọ́ ara ẹ̀ sí rẹ̀ eléyìí ti gba bòde fésù ọwọ́ anáwọ́ sí rànkúnmí tí ó rò tóun ti fún wàrà ń sìn látọ̀dún gbọ́n hàn ó ní tọ́ kàn ní eléyìí ni bó ṣe ṣe yẹn wọ́n náà yẹn ó lò náà ló fún ọ̀sẹ̀ fún tàgá mo gbé wá sí ọ̀dà rẹ̀ owó òpin bẹ́ẹ̀ bá ṣe ìfojú burúkú rẹ̀ pa rànkúnmí ìyẹn ni kò ṣe kíni ìyẹn ni kò pa ló bá ní lọ́ba mután ọmọdé lọ́gba lé lọ bí qadarillahi wa qada'ihi torí kò sí tó lè ṣẹlẹ̀ àfikọ́ jẹ́ pé wà ní kádàrà pẹ̀lú kádàrà ọlọ́run àtàkọ́lé ọlọ́run àti rànkúnmí tó fún wàrà àti rànkúnmí tí wọ́n fún wàrà nínú ẹ̀ àti rànkúnmí tí wọ́n náwó sí méjèèjì ló kú kílẹ̀ tó sùn bí qadarillahi wa qada'ihi bẹ́ẹ̀ nìkan bá ti ṣe lérí orí tọ́lọ́ ṣe fún ọ sọ fún kó ní masha Allah tabarakallah àbí kò ní barakallahu fi barakallahu fi barakallahu fi má gbàgbé o ọgẹ fìlà lásán ẹnìkan ní fìlà yìí máa fi tìyìn sọ pé barakallahu fi Allah
kò sí tó bá Ànábì Ádámù lára wọ́n máa ń lára èèyàn fáìn wọ́n máa ń lára èèyàn nímọ̀ wọ́n máa ń lára èèyàn lówó wọ́n máa ń lára èèyàn bímọ wọ́n máa ń lára èèyàn gbajúmọ̀ wọ́n máa ń lára èèyàn kó èèyàn jọ kódà wọ́n máa ń lára pé èèyàn ṣe ìbádà Ọlọ́run mọ́sá ìwọlá mọ́sá ìsọ wa o àdìsí ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹfà aktharu man yamutu min ummati Ànábì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa kú lọ́wọ́ gbẹ̀yìn ayé inú àwọn ìjọ mi ba'da qada'illahi wa qadari lẹ́yìn àkọọ́lẹ̀ Ọlọ́run tọ́lọ́run ti kọ pé jọ́nà ni wọ́n kú bil aini ojú náà máa pa wọ́n o ojú náà máa pa wọ́n wọ́n kú sábàbí kíni sábàbí ojú ìyá wa Ummu Salama anna nabiyallahi sallallahu anha anna nabiyallahi sallam ra'a fi baytiha jariya ya Ummu Salama wọ́n ní wọ́n wà nínú ilé ọmọ kékeré kan ó wà pẹ̀lú wọn fi wajhiha suf'a wọ́n wá rí ìlápá kan tí ọpọ́n ẹ̀sùrẹ́sù ní ibi ojú ọmọ yẹn ní parí kẹbáyì wa qala Ànábì ní istariqu laha fa inna biha nadhra ayo mayami Ànábì ní istariqu laha wa fi riwaya istariqi laha sarukiya fún fa inna biha nadhra àdìjànú kan ti rànjú máa ń sìn ó sì ti lápá lára rẹ̀ ajẹ́ pé an-nadhratu nadhratani nadhratu insi wa nadhratu jinn torí pé àwọn èèyàn orí ti ẹ̀rọ àmọ́ àwọn àjànú táwọn ń bẹ ní kàràkàrà àwọn rí ẹtọ́ yọ bí ọjọ́ wọ́n ní kíní tá a fẹ́ pa látijọ́ yìí kíní a fẹ́ bá tiẹ̀ jẹ́ nítorí dáa fún òdì sí àjànú bá dájú mọ́ ọwọ́ àwọn òpin ẹnìkan kan pàdé ẹ̀ kí ló ṣẹlẹ̀ àlìjànú ni àmọ́ ọ̀tá tó rí àtẹ̀yẹ tó rí ìwọ ní kápá lérí wọn ìwọ sàṣà di Ọlọ́run tí wọ́n bá ti sáde Ọlọ́run èyí tá àlìjànú bá wò yọ ọ̀nà ju fájítì ìfìrìtù àti ọmọ ìyá wọn yòókù àwọn bóṣà kákò aláwọ̀ yá sùn wọ àlìjànú yá bàṣìmáwò yá bánfàlájù wọ àwọn àlìjànú yá síjà kàṣíṣù yẹ wọ́n máa wọ̀ ìwúwo wọn ò ní ṣe kíni kò ní lápá tó bá sì jẹ́ pé Sunday abógunlé yìí náà ni àwọn náà wúwo kò ní lápá tó bá sì jẹ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí náà ni àwọn náà wúwo kò ní lápá. Aksamul a'in ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀rí mẹ́jọ tó wà bí bẹ́ẹ̀ ni tó bá dé kà sí ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹjọ àni Abi Dharr al-Ghifari afawa Abu Dharr al-Ghifari wọ́n ní Ànábì radiyallahu anhu qala Rasulullah sallallahu alaihi wasallam sọ pé innal ayna ojú latuli'u ay agra'u birrajuli bi'idhnillah hatta yas'uda haliqa thumma yataradda minhu wọ́n níbi tí ojú wọ́n là Ànábì sọ pé ojú sallallahu alaihi wasallam ojú yóò sì wá gbéyàn yóò gbéyàn báyìí ojú yóò gbéyàn báyìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run náà yóò gbé títí yóò fi gbé lérí àpáta láti rí àpáta yẹ wà sọmọlẹ̀ tẹ́lẹ̀ tọ́kàmọ́ pọ́kè lọ níbo lọ where are you going ojú ní ti lọ torí wọ́n ti wò ó lọ́sàn-án nígbà wọ́n wò ó tán làjànú wá ṣe kínní wọ́n ti yọ wá lókè yóò sì lọ lè ju rẹ̀ bọ́lẹ̀ látara ojú yóò lẹ́rẹ̀ mọ́lẹ̀ yóò róòlù jẹ́wọ́n látara àyínú látàrí àpáta yóò sì bẹ́ torí wọn rà àpáta mọ́ àlìjànú ti kó sílá akisamul ayin àwọn tí wọ́n máa ranjú máyà wọ́n ní ìran méjì náà ni o alhasid ẹni tí máa ń lára wa yatamanna zawala ni'ma tó sì ń gbèrò kí ìdẹ̀ra tó rí kó bàjẹ́ ẹni àkọ́kọ́ nìyẹn àwọn tí wọ́n olórí burúkú ni wọ́n ọ̀tá Ọlọ́run ni wọ́n ìkà ni wọ́n àwọn ọ̀wà fún dáadáa tó bá ti rí orí báyìí inú ọmọ bíi yóò sì máa ro èrò kó ṣe kínní kó bàjẹ́ àwọn alákọ̀ọ́kọ́ nínú àwọn ìran tí àwọn olójú tí wọ́n pín sí nìyẹn walladhi ra'a ni'matan min malin aw ilmi bóyá orí ẹnìkan tó wọ́n bẹ lọ́wọ́ ẹ̀ àbórí tó nímọ̀ ẹ̀rọ afá mi jẹ́ ọmọ sẹ́ kátikàtì
òun lè ṣe fatiwa láàárọ̀ ìgbà tó ìdọwọ́ rọ̀ lẹ́ fatiwa ti ń change ó lè jójú ó ti gbé rẹ̀ síta wọ́n ti ránjú mọ́ àjànú ti lọ́wọ́ náà rẹ̀ wọ́n ti kátikáti ó lè jẹ́ mà ó jamal ó lè jẹ́ wà ó baitin ó lè jẹ́ lélẹ̀ yẹn kọ́ ó markabi ó lè jẹ́ mọ́tò lè yẹn rà ó gẹ́rù dalik àbí nǹkan mi nínú àwọn orí ayé tọ́lọ̀ mọ́ sí fún yàn ó lè jẹ́ ọmọ lè yẹn bí ó lè jẹ́ sọ ó lè jẹ́ bàtà ó lè jẹ́ góòdì ó lè jẹ́ sílífà ó lè jẹ́ bíìdì èlé wọn ta bíìdì jama bíìdì 15 ó wá fi bíìdì sọ́rùn obìnrin ẹgbẹ́ wa ní wáò ó ní sọ pé bárakàlá fi má torí 15 pa mí sọ pé bárakàlá fi fún mi ní wáò yẹn ẹ̀yẹ́kọ́ ní bárakàlá fi masha allah tabarakallah torí gbogbo ohun tí onílára bá ti rí lára yẹn òun náà ní ọmọ lára tó bá yìí sí lára rẹ̀ wọ́n ní wayatamanna zawala yóò wá máa èrò kí nǹkan náà bàjẹ́ máa yàn la wa sahibu nafsil khabitha àwọn ẹlẹ́mìí òkùnkùn ni wọn ẹlẹ́mìí burúkú ara wọn làwọn kufaru Maka àtàsọ́lẹ̀ kan tí Ọlọ́run bá ní wa yakadu alladhina kafaru la yuzlikunaka bí abusarihin wọ́n fẹ́ ká nàbí ọmọ kpótọ́ ńlẹ̀ àwọn ẹlẹ́mìí burúkú làwọn yẹn ẹ̀mí wọn burúkú sàn nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi wa ń kìlọ̀ fáwọn àlùmọ́ ká má dàbí irú wọn ká bẹ̀ lọ́n kọ́lọ́ ń yọ ìlara kúrò nínú ọkàn wa ká má bàa jọyìn wọn alẹ́ má jẹ́ kèfèrí àbá má jẹ́ ẹlẹ́mìí òkùnkùn látara iṣẹ́ bú ìlara àti nǹkan tá à ń bàjẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ pẹ̀lú ìwárànlọ́wọ́ pẹ̀lú àlìjànú anabi ní dabba ilaykum da'ul umam anabi ní ó ti ṣẹ́sìn yín la àrùn àwọn ìjọ kan tí wọ́n ti ṣáájú yín alhassadu walbaghdha òun náà ní kẹ́kẹ́ máa lára lẹ́yìn náà kẹ́kẹ́ máa bínú síra yín lẹ́yìn nídìí anabi ní wayal haliqa anabi ní ìmọ̀ ń fa nǹkan ni o ìmọ̀ ń fa nǹkan kú o la akulu tahliku sha'ra anabi ní kìí ṣe pé ìlara yóò fa irun eré yín o kìí ṣe pé yóò fa irun eré yín walakin tahliku din anabi ní tí n sọ ni pé yóò fa ẹ̀sìn yóò máa fa ẹ̀sìn yín kú nínú fáìlì lànà mi fi ní iyyakum wal hasada ọ̀dọ̀ wọ̀nyí pẹ̀lú kẹ́ ẹ máa lára kẹ́ ẹ máa bínú rẹ̀ fa innal hasada ìmọ̀ bínú rẹ̀ ya'kulul hasana ìmọ̀ ń jẹsẹ̀ rẹ̀ kama ta'kulu narul hataba ẹgẹ́ bí iná ṣe máa ń jẹ ṣẹ́pẹ́ igi tẹ́ bá kó igi tó gùn sínú náà bó ṣe gùn tó gùn gan yẹn díẹ̀ tó bá padà yá títí báyìí ní ó kù létí àrò ànábì ní bí ìlara kéèyàn máa rokọ́ bàjẹ́ fún malakeji bí sì máa ń jẹsẹ̀ rẹ̀ yẹn nìyẹn torí pé ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ kìí sòun ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ òun kọ́ wọn ń bínú Allah ló ń bínú ẹni bá sì ń bínú Allah ọmọ bàṣẹ rẹ̀ jẹ́ ni tó ó sì jẹ́ pé àwọn tó bá lélẹ̀ yìí la kán lè bẹ̀ lọ́hún ipò gbà tó bá ti rí orí àbúrò rẹ̀ ọmọ ru ni tó bá rí orí ẹgbẹ́ ọmọ ru ọmọ ìyá rẹ̀ lóbìnrin ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin àwọn kọ̀líṣẹ́ àwọn ọ̀rẹ́ kọ́dà ẹni tó mọ̀ rí kí wọ́n sáré ní tó dáa kọ́ ọmọ bínú ni tọ́lọ́n bá ti ṣèyàn bẹ́ẹ̀ sáde ọlọ́run ọmọ bàǹkan jẹ́ láì ní sekínì láì ní mà èṣù ni ó sì máa ràn ọ́ lọ́wọ́ eléyìí òun ni alákọ̀ọ́kọ́ wọ́n ní kayfiyatul isaba báwo ni nǹkan tá a wò báwo ni ó ṣe bàjẹ́ wọ́n ní idha tafakkara fi sharr nawal ma'in ẹni tí ń wò yàn tó bá ti ru èrò burúkú ìbílísù ti mà àwọn ọmọ ìbílísù ti sekínì àwọn wà ń kàràkàrà àwọn ti mà tó bá ti ru èrò burúkú sẹ́ni tó wò yakhruju min usamu ọfà kan jáde ọfà tá a lè fojú rí wọ́n tó tala kọ́fù àrùwá ṣètọ́níyà àwọn ẹ̀mí àṣetáni àwọn àlìjẹ̀nú burúkú àwọn ni wọ́n wá sí kíni àwọn ni wọ́n wá dìde alhadra àwọn tẹ̀ ń bẹ́ kàràkàrà wọ́n pọ̀ gan wọ́n tó síbu bihi alimayina wọ́n tó àṣírí fèhì wọ́n wá dìde wọ́n wá lọ lè bantó wò jẹ́ àìmọye tẹ́lẹ̀mí ti bàjẹ́ tí ó mọ̀ nípasẹ̀ àwọn àlìjẹ̀nú táwọn àjànà ọmọ òwe kò sí nǹkan kan fún ọ láyé máyín tó ti bàjẹ́ pọ̀ òwe eléyìí òrò èrò burúkú kọ́ bàjẹ́ àṣebọ̀ bàjẹ́ ó sì bàjẹ́ inú rẹ̀ ń dùn gbọ́ bàjẹ́ tán ẹ̀rẹ́ lómi tó mọ̀ pé
mo ti sọ pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ ta ó kó rere òun bá nǹkan jẹ́ inú rẹ̀ nù sí sọ fún yín pé mọ́tò yẹn máa bàjẹ́ ọlọ́run mọ̀ sí wa ní olójú burúkú o àwọn lẹ́yìn wọ́n pè ní evil eye orí ilé o tí wọ́n bá wo mọ́tò tí ń sẹ́ já tí a rọ̀bà tí ọfà yìí bá wọ ara rẹ̀ wọn ò ní gbé darí mọ́ ilé mẹkáníìkì wọ́n darí ẹ̀ sí wọ́n wá tí ń ṣe tí wọ́n ní rí títí tí ó fi gèrè odó títí tó fi jẹ́ra síbẹ̀ àwọn tí wọ́n ń sá mọ́tò yẹn wọ́n padà wá sá mọ́tò 2 million wọ́n padà ta ní 7,000 ọlọ́pàá sọ wa wọ́n sọ àwọn ọmọ wa wọ́n sọ àwọn ìyàwó wa wọ́n sọ àwa náà wọ́n sọ dúkìá wa wọ́n bá wọlé àwọn ẹlẹ́mìí burúkú yìí ilé lè dàwó ilé tó jẹ́ pé 16 mm 20 mm ni wọ́n lò tí sìmẹ́ntì dùn dáadáa yọ dàwó àwọn àlìjànú àjẹ́ tó jẹ́ pé àwọn ọwọ́ làwọn fi ń là pátá tí wọ́n fẹ́ kọ́lé àlìjànú ò ní jígà náà ọwọ́ làwọn fi ń là pátá wọ́n ti fẹ́ kọ́lé ilé yẹn wọ́n kàn gba àbá kan náà wọ́n gba ilé yẹn pì báyìí yọ dàwó Abayo kan báyìí pa látara ojú tó kọjá tó wo kíni tó wo ilé tẹ́ bá ti kọ́ ọyẹ ẹ máa ka Suratul Baqara sínú ẹ Suratul Baqara géètì ni tí ó dì yín lọ́wọ́ àwọn ẹni bú àwọn ojú bú ilé tẹ́ bá ń gbé ẹ máa ka kùrìsì síbẹ̀ àwọn ọmọ ìbílísì òní débẹ̀ bẹ́ẹ̀ ni tó wò bá wò àwọn òní rí sẹ́sẹ́ wọ́n kàn ní ọkàn wo lásán ni o nǹkan kan bẹ́ẹ̀ ní olé yẹn o kò sí rọ́ọ̀lù ayé àtàlẹ́ kùrìsì wọ́n gbé aṣọ tọkàn wo ní àwọn olè yá aṣọ yẹn o kò sí ya o ẹni tó wọ̀ ó ti ka sikaru láàárọ̀ yìí ó ti ka falaki àti nọ́ọ̀sì ọmọ tó wò yẹn nǹkan kan ò ní ṣe o òun ló gba fọ́ọ̀sì àbí òun ló ti gba fọ́ọ̀sì bọ̀ àwọn olè ṣe nǹkan kan fún ọ bó tún gbà mí náà lè ṣe nǹkan kan fún bó ṣe wà yẹn ìyá rẹ̀ ò lè má da àjòkólẹ̀ kọ́ ka àsìkárò àrò àsìkárò lọ́kọ̀ àlìjẹnú o ẹ má jẹ́ ayọ̀ lẹ́ o ẹlòmíì ò lówó ẹlòmíì ò lọ́lá ẹlòmíì ò ní kankan wọ́n sì máa lára rẹ̀ kí ni wọ́n lára ipe ọkàn jí láàárọ̀ tún nàró ipe ìwọ bàbá yìí oṣù tó wà láyé ó ti kú wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ láìda wọ́n máa pé kí lòun ní òun ní kankan ó ní kankan ẹ̀mí rẹ tí wọ́n wà nínú bọ́dì rẹ wọ́n fẹ́ kí ẹ̀mí yẹn wà ń bẹ̀ mọ́ bí kò sùn kọ́ méjì ni àwọn òkúta mi yẹn bá wà ń bẹ̀ wọ́n ní tí àbákú iṣẹ́ ìṣe kínní iṣẹ́ ọ̀tá náà kò sí tó lè dà àwọn òsì fẹ́ kọ́ dà kankan. àwọn eléyìí ọ̀rọ̀ wọn burú jáde kọ́ lọ́n sọ wa ń bẹ̀ o mo ti sọ tán doctor kan female doctor ilé ma sọ̀tàn yẹn torí àwọn ìyàwó wa wọ́n lè jẹ́rìí wọn pé doctor ó lè ṣe sẹ́mínà fáwọn èèyàn àwọn obìnrin ẹgbẹ́ nípa breastfeeding bá a ṣe máa ń fọmọ lọ́yàn kó sì ṣe lecture kó lè gbalé lọ àkọọ́lẹ̀ ọ̀jẹ́ ọlọ́run tó kọ àkọọ́lẹ̀ ọ̀jẹ́ kínní kò jẹ́ wọ́n fẹ́ parí lecture rẹ̀ ó ti ṣàlàyé àǹfààní ọyàn fúnfún ọmọ àwọn dáadáa tó wà ń bẹ̀ ọ wá dọ́wọ́ gbẹ̀yìn lecture lọ́wọ́ ní òun fẹ́ kẹ́ rí àǹfààní yẹn lára ọmọ tóun bí ọ wá pe ọmọ rẹ̀ ọmọ ọdún mi mẹ́ta ọ wá gbé ọmọ yẹn dó lérí tébù ọ wá ní kí wọ́n wò ó ìpé bó ṣe wà yẹn wọn ò fún ní nǹkan kan fọ́dún kan lẹ́yìn ọyàn ẹ wo bó ṣe dáa tó ẹ wo bó ṣe rẹwà tó ẹ̀yin náà máa fáwọn ọmọ yín lọ́yàn bẹ́ẹ̀ àṣẹ gbogbo àwọn tó jòkó àṣẹ gbogbo wọn kó dùn mọ́ àwọn tí wọ́n ń ro èrò kọ́bàjẹ́ ó sì ro èrò náà pé ọmọ wo ni wọ́n fi ń ṣe kíní fún wa ń bí ń sìn ẹ̀kọ́ ọmọ yẹn kádàáwó sì ba àlìjánu sì dìde ó sì lọ lè kọlu ọmọ yẹn ìyá yẹn gbé ọmọ yẹn kalẹ̀ tán òun bá question and answer lọ ìgbà tí ó fi parí lecture yọ jáde síta ọmọ àwọn dà wọ́n sáré pé wọ́n péjọ lé ọmọ kan lérí wọ́n pé taniyẹ́ ìgbà tí ó fi tajú kán ó rí pọ́ ọmọ àwọn ni wọ́n pé lé lérí ọmọ ya ọmọ ti lọ o
ọmọ ti lọ àwọn afọ àwa ní èní náà lọ́lọ́run kádàrá pọ̀ ọmọ rẹ̀ ó kú àmọ́ ó súnmọ́ kọ́jẹ́ pé sábàbí ń tọ́fà kú fún òun náà ní àlàyé ọbẹ̀ ti ba àwọn yẹn nílẹ̀ Yorùbá nípasẹ̀ àlìjẹnú àwọn oníbẹ̀ẹ́dẹ̀ yẹn lànà mi máa ń ṣe púpọ̀ jù bẹ́ẹ̀dẹ̀ ọdọọdún ó ní kí wọ́n máa pélé ọmọ àwọn lérí lẹ́yìn náà àwọn ẹlòmíì wọ́n máa pósìtì oúnjẹ ẹyin dòdò ráìsì eréṣì mẹ́ta àbí yóò tún wá fi slice potato yóò fi sin yóò gé mama yóò fi sin yóò wá snap ẹ̀ tó bá snap ẹ̀ tán yóò wá share the group and this is what we are going to eat this night. Mo kí ọ tán ebi ọ̀pá bí kọ̀dọ̀ ilahi ọ̀kọ̀dàrí ebi ọ̀pá dẹ́ndẹ́ tí ojú bá jẹ́ sábà bí n tó ń ṣe kínní torí n tó ń present yẹn òun fi ń sọ fáwọn yẹn pé ilé yín ṣe kínní ilé yín rọrùn gbogbo ilé kò sí rọrùn ó ló ṣe máa post picture rẹ àtọkùnrin àtobìnrin wa ẹ wò mí o ọ̀là Amẹ́ríkà ọ̀sẹ̀ kan tó débẹ̀ gbogbo eré Facebook ó ti kún fún fọ́tò yóò wá ṣiṣẹ́ bí aláìṣiṣẹ́ Ọlọ́run ó lè jẹ́ sábàbí kójú ó padà wọ́ọ́lá ẹ̀yọ́ màyá mi ìdásí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí a sì ní ìdá àsádà bóde kó jẹ́jẹ́ tẹ́lẹ̀ náà wọ́n lára rẹ̀ ká tó wá pé òtún wá ń ṣe kí ni òtún wá ń ṣàfihàn ẹ wò mí mo ti dé lu èbó mo ti dé Qatar mo ti dé Bahrain ẹ rí mi ni mo ti wà ní New Jersey mo ti wà ní New York ó kó lẹ̀ fa ilẹ̀ ẹ bá padà yábọ̀ yà wọ́n padà fi owó plane ránṣẹ́ ní pé tó ilẹ̀ tó kó tó sáwọ́ àmọ́ bọ̀ wálé ọmọ amójútó ṣọ́ọ̀bù màmá rẹ̀ ti tó kún jẹta ọlọ́run mọ́sá ìṣàánú wa o ẹ̀yọ́ màyá mi àwọn eléyìí àwọn onílára ni ṣẹ́rẹ́ lẹ́gẹ̀dẹ̀ tí fẹ́ sọ yìí ọyẹ ìwọ lè wà ń bẹ̀ èmi lè wà ń bẹ̀ kò sẹ́ni tó lè sinmi kọ́dà ń bẹ náà àwọn sàhábà tó wà ń bẹ̀ ó náà àínú àlìmọ́jìbù ó náà lẹ́ni tí ń wo nǹkan kò sì tọrọ kọ́ bàjẹ́ bi ni'matil ghayri ń rí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún lágbájá wala yatamanna zawalaha kò wá rú wúyẹ́nu ẹ̀mí báyìí ìgbé kíkan wọ́n bàjẹ́ àmọ́ bali ujiba biha kíní ẹ̀ wò lójú ọwọ́ lójú ó wo òun náà àbí ọ̀dà ọwọ́ ake oníwà òun ní ha ilé yìí ni bó ṣe sọ yẹn nítorí kó fi lé tí àjànú òfin ní balẹ̀ ń jẹ́ oníkóní barakallahu fi tí ọba náà ti ṣe barakallahu fi wọ́n bá wọ ọlọ́run tí èso bá nàró sọ́wọ́n ọ̀fẹ́ ká kọ́lé òun ò sì fẹ́ ká máa ròyìn pé kíní kan dáa èso ọ̀fẹ́ àtàwọn ọmọ ẹ̀ wọ́n ní yọ nàró yóò sì lọ lè wọlé náà ẹni tó wo ilé náà ni ó tó máa sunkún pé wọ́n nílé ọ̀rẹ́ òun dà wó yóò sì máa bá sunkún kò ní mọ̀ pé nípasẹ̀ òun ní ilé fi wo nígbà tó wọlé tó ní ha ó ní wáwò kò sí kíni kò ní barakallahu fi ìyẹn dáadáa ni àmọ́ gbàgbé ìrántí ọlọ́run àbọ̀ máa kò dárúkọ ọlọ́run nígbà tí òwá ti dárúkọ ọlọ́run yẹn ó lè wá jẹ́ sábàbí tí nǹkan náà fi bàjẹ́ nasiya dhikrallah wa dhu nafsin tayyiba ẹlẹ́mìí dáadáa lòun èèyàn dáadáa ni ẹni rẹ ni àmọ́ àìgbọ́lọ́n tóbi àìbáraka rẹ̀ òun ni lọ́fà tí èṣù tó fi lọ lè bàjẹ́ tí èṣù bá sì fẹ́ bàjẹ́ lóòótọ́ tó bá bá inú ilé yẹn nílé tí wọ́n ń ka kùrùsíyù ń bẹ̀ bákọ́ra ń bẹ̀ fálákì náà sì ń bẹ̀ yọ gba alábà ilé òní ṣe kíni ilé òní wọ̀ àmọ́ létí ò ṣe kankan mẹ́ lẹ́yìn fíìmù lẹ́yìn drama lẹ́yìn music lẹ́yìn fọ́tò ó bá ṣe dédé kádàrá ọlọ́run ò lè wo àbí kọ́ da horo gbogbo àwọn tó wà ń bẹ̀ ní ọmọ rẹ̀ wọn lọ́kọ̀ kan kálukú wa sáko ń bẹ̀ kọ́ anísẹ́ nìkan tí ó gbé bẹ̀ wọ́n ilé wọn padà wà ń bẹ̀ títí tó fi wá dà wò
àwọn jàǹdó dùn ní bẹ́ẹ̀ nìkan bá ti fẹ́ gbà mo fẹ́ gbà lé ọba ti débẹ̀ yóò lọ́wọ́ gbà mọ́ ẹnìkan ló ń fẹ́ rà tọ́ba ti débẹ̀ yóò bá fẹ́ kólẹ̀ kò ní rà mọ́ táwọn jàǹdó bẹ́ẹ̀ táwọn dúró ipe ẹnìkan ti wọlé yìí àwa sì ti bẹ̀rẹ̀ sẹ́ nídìí bẹ́ẹ̀ wọ́n ní afáwọn Abu Umamata bun Sahal bun Hanif wọ́n ní wọ́n sọ̀rọ̀ kan fún wa wọ́n ní ikitasala abi ó ní bàbá mi Sahal bun Hanif ó ní bàbá mi Abu Umama ní sọ bẹ́ẹ̀ ó ní bàbá mi Sahal bàbá rẹ̀ ń jẹ́ Sahalu àbí ó ní bil Kharrar wọ́n ní wọ́n wà ní ìlú kan wadi fil Madina àárín ẹ̀yìnkùlé Madina ni wọ́n wà ń bẹ̀ fanasi àjùbá ó ní bàbá àwọn ọwọ́ bọ́ aṣọ tó dàbúra káná ti alẹ́ èyí tí ń bẹ ní ara rẹ̀ wà Amiru bin Rabi'a Amiru bin Rabi'a òun jẹ́ ọ̀rẹ́ bàbá rẹ̀ yanzuru ilayhi ìwọ̀n wo Sahalu ìwọ̀n wo bàbá ẹ̀ wa kana Sahalu shadid al-bayad wọ́n ní Sahalu yìí bàbá rẹ̀ yìí ó ní ara rẹ̀ funfun báláwo ṣàfihàn àwọn Lárúbáwá àwọn náà tó ń funfun jura wọn lọ asan al-jildi skin rẹ̀ ó ṣe kí ni jama skin rẹ̀ dá ọjọ́ lọ ara àfa Sahal faqala Amiru wọ́n ní ń wẹ̀ lọ́wọ́ ni Sahalu ń wẹ̀ lọ́wọ́ Amiru wari ó ní ma ra'aytuka al-yawmi wala jilda mukhabba'a ó ní ha àwọ̀ kan lọ́lọ́ ń bùn yẹn báyìí èmi ò ríru àwọ̀ ara báyìí rí o èmi ò rí kí fọ́tò yìí ó da báyìí ó rí gbáyà rẹ̀ ni o kété pé ó rí gbogbo ara rẹ̀ o ó rí gbáyà rẹ̀ àgbẹ̀ gbáyà sí ọkùnrin àtọkùnrin kò kí ṣe òhò falabitọ Sahalun ha tí àfàwọ̀ Amir tó ṣe pé ha báyìí falabitọ Sahalun ni àfàwọ̀ Sahalu lọ́ba rẹ̀ lulẹ̀ ní máa ń jà raburabu nígbà tí iná bá gbé yàn àwọn méjèèjì sàábé ni wọ́n Amiru tó wò yàn sàábé Sahalu tí wọ́n wò sàábé fàwùtìṣà Rasulullah sallallahu wọ́n wá gbé dìgbàdìgbà wọ́n lè gbé fún Nabi fakila lahu ya Rasulullah wọ́n ní wòjíṣẹ́ Ọlọ́run hal laka fi Sahal bin Hanif ìjọ ní nǹkan kan tí ó lè kà sára Sahalu ọmọ Hanif wallah ma yarfa ra'sa bó ṣe dédé kò báyìí kò rí eré rẹ̀ gbé sókè o àwọn àfáà kan nínú ẹgbàá wa jẹun wọ́n ní wallah wọ́n ní ẹnìyẹn ní òun fọlọ́wọ́n bá búra ma yarfa ra'sa Ànábì dédé kò dùn ha nínú wa ṣẹlẹ̀ báyìí faqala Ànábì wa sọ pé hal tattaimuna lahu ahada ǹjẹ́ fúrasẹ́ nìkan pẹ́ nìkan wò ó èyí tó mi rí ìlápá ojú ni kọlu Amir bin Rabi'a wọ́n ní Amir òjìyàn o Amir lọ́sọ̀rọ̀ sí lóní ha òun òríru ara rí o òun òríru yẹn tó dáa tó báyìí rí o wọ́n ní Amir lọ́sọ̀ bẹ́ẹ̀ Ànábì wa ní fada ahu Ànábì wa pé Amir fataghayyada alayhi Ànábì bínú sí pé Amir lọ́wọ́ sí báyìí kódà alama yaqtulu ahadukum akha lérí kí ló fẹ́ pa ọmọ ìyá rẹ̀ lérí lérí bọ́dì ara ó sì fẹ́ pa nítorí bọ́lọ̀ ń ṣe dáa Allah barakta ibi tá a lọ nìyẹn Allah barakta kí ló dé tó sọ pé barakallahu fi kápẹ́gbà tó rí ara rẹ̀ ni ọwọ́ ní barakallahu fi àlìjáná ò ní lágbára láti ṣe kíni láti gbé ṣubú ìtẹ́sílá ọ̀yá sàlùwàlá fún ọ̀yá faqala Rasulullah sallam Ànábì ní kọ́sàlùwàlá ọ̀sàlùwàlá wọ́n ní kí Sahal wọ́n ní kí wọ́n dà sí eré Sahal wọ́n dà sí eré wọ́n dà sí eré ó dé gbogbo ẹsẹ̀ rẹ̀ lára rẹ̀ báyà Ànábì ní idha ra'a ahadukum min akhihi ma yu'jibu gbogbo ẹni tó bá rí nǹkan kan lára ọmọ ìyá rẹ̀ tí nǹkan náà bá wù ú tí nǹkan náà yà lẹ́nu falyad'u lahu kó ṣàdúrà fún pé bil baraka ìpè barakallahu fi pé Ọlọ́run fi oore síbẹ̀ Ọlọ́run fi alibarika sí tó bá ti sọ bẹ́ẹ̀ àṣetánì oníṣekínni òní bàǹkan náà jẹ́ ló jẹ́ gbogbo àtọ́ bá ti rí tọ́ da ìfún gan lára ara rẹ̀ èèyàn máa ń wúrẹ̀ fa tó wúrẹ̀ rẹ̀ pé
ìwọ lọ dá fún gbogbo àdúgbò yìí ọ̀ya ní barakallahu fi àwọn tí wọ́n fẹ́ kọ́ dá fún ọ ti gbọ́ àwọn ọmọ Ìbílísì wọ́n dọ̀ rẹ̀ rú ọkàn padà rí pé ìwọ́dọ̀ padà bàjẹ́ fún gbogbo àdúgbò èèyàn fúnra yẹn máa ń wo rẹ̀ wọ́n ní kọ́dà nígbà míì kò ní í ṣe pẹ̀lú kárí báyìí ọkàn gbọ́ ìròyìn lásán yóò sì rò rè burúkú àwọn ìjànú sì máa ń kan náà jẹ bàbá kan wọ́n ní afọ́jú ni ọwọ́ agbọ́tọ̀ ọmọ kan tọ̀ lẹ́ǹkùlé ọmọ lẹ́kejì ló pé kò mọ̀ pé ọmọ rẹ̀ ni wọ́n ń tọ̀ ọwọ́ àtọ̀ léyìí tó lé bí ìṣẹ́jú bíi mẹ́ta téèyàn ó pè ọyẹ kítọ̀ yìí ti dà kéèyàn sì tọ̀ kítọ̀ náà pẹ́ kó tó dá àpẹẹrẹ àlàáfíà ni sábà ń tẹ̀ sóró wàhálà ti dé ọ̀tọ̀ sóró ọ̀dà wàhálà ti dé múra sí rẹ̀ ọmọ yẹn wá ń tọ̀ sọ afọ́jú yẹ sọ ibu nafsi khabitha ẹlẹ́mi òkùnkùn wọ́n ní ẹni tí ń tọ̀ yẹn ládàárọ̀ ní tí ń tọ̀ yẹn máa bá a bá dàlí yòó lẹ́yìn ní kò tó ń tọ̀ mí mọ́ wọ́n bá sì dédé kádàrá ọlọ́ bí wọ́n bá sì dédé kádàrá ọlọ́ yóò tó ń tọ̀ mí ìtọ̀lẹ̀ yẹn ń tọ̀ báwọn ẹ̀mí rẹ̀ wá sọ pé kò tún ṣe kí ni kò tún tọ̀ mí mọ́ wọ́n sì máa tọ̀ báwọn ó ṣe wá lálàáfíà báwọn tí ó wá já wa àsọmọ ọmọ rẹ̀ ní tọ̀ ọmọ yẹn ń tọ̀ tán báyìí jẹ̀mọ́ wọ́n fẹ́ tọ̀ mí ìtọ̀ jáde mọ́ náà bàbá pé ó sì tọ̀ lẹ́ẹ̀kan bàbá wa ní òǹdà ṣé ìwọ lọ ń tọ̀ lẹ́ẹ̀kan lẹ́gbẹ̀ẹ́ bí ó ní bẹ́ẹ̀ ni èmi ní tọ̀ bàbá ní áwùzù bìlà ó ti kọjá ìtọ̀ ti dá nígbà tí bàbá yẹn ò sáré lójú àmọ́ yín ń gbọ́ ìròyìn àwọn ẹlẹ́mìí burúkú ọlọ́mọdé àpàdé wọn o ń gbọ́ ìròyìn látara bẹ́ẹ̀ ọ̀pọ̀dà wa fi ọwọ́ ara rẹ̀ ó fi ṣèkà fún ara rẹ̀ nípasẹ̀ àlìjànú ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa tọ́ ẹnì kọ̀ọ̀kan wa wọ́n ní ká dákun torí tọ́lọ́wọ́n bá wa ká máa bẹ̀ lọ́hùn àfa kan wọ́n pè ní Suleiman yìí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ọba wọ́n ní wọ́n wo glass ń wúra rẹ̀ lọ́wọ́ ní gbogbo àwọn ọba títí ń jẹ́ lu yìí kò sẹ́ni tó jẹ́ ọ̀dọ́ lẹ́yìn òun nìkan ní wọ́n sọ fún rẹ̀ pé èmi nìkan lọ́dọ́ nínú gbogbo àwọn ọba tí ń jẹ́ lu yìí ìgbà sọ tẹ́kílẹ̀ yẹn kọ́ sọ ẹni barakallahu fi ya ẹnìwọ̀n bá alákòófẹ́ àlùbáríkà sí o àwọn àlùjànnú làwọn bá gbọ́ pé wọ́n nìkan lọ́dọ́ ọ̀dà ọmọ ya níjọ́ kejì níjọ́ kẹta ni wọ́n láàárẹ̀ bẹ̀rẹ̀ àárẹ̀ yẹn ló ṣe fáàtì tó fi jáde láyé kò dérí àga yẹn mọ́ eré àga tó filẹ̀ tó fi wá tọ̀ tọ́ bá ti ń rí kíní kan da ìbá jẹ́ lára ìyàwó ẹ̀ barakallahu fi lára àwọn ọmọ rẹ̀ barakallahu fi lára ẹbí ẹ̀ barakallahu fi lára bàbá àti yẹ barakallahu fi lára ọmọ ìyá Islam barakallahu fi wọ́n sá máa fọ́n barakallahu wọ́n sá máa fọ́n ká wọ́n sì jẹ́ ẹlẹ́mìí burúkú tí ń ṣe kíni tí máa ń ro kí ó bàjẹ́ fún ọmọlàkejì asibabu isabatul ayn wọ́n ní kíni máa ń fà tí máa ń jẹ́ ojú ó tètè lápá lára yẹn ọ̀fọ̀ èso yóò máa wá àwọn nǹkan káàkiri wọn lára kọ̀ọ̀kan ní àwọn tí wọ́n máa wá ká òun náà ní kásìfò làwòrán àwọn tí wọ́n máa ń ṣera alẹ̀ gbogbo tí wọ́n máa ń ṣera alẹ̀ wọ́n ní kọ́dà bó wájú ọkùnrin náà láàrin ọkùnrin gbìyànjú kó wọ singlet àbí kó wọ vest wọ́n wá yọ igẹ̀ẹ́lẹ̀ láàrin àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n wá fọwọ́ gbé ìgbáyà rẹ̀ sókè pé ìgbáyà ní gbàngbà yìí inú rẹ̀ wá ń dùn ìgbáyà rẹ̀ ó kólé wọ́n náà máa dáàbò bo ẹ má máa ṣe àwòrán ọlẹ̀ kátó wá kó àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kéèsì wọn ọ̀pọ̀ gan nípa ọ̀rọ̀ múra nulẹ̀ yóò ṣàwù wọn kásá mọ bóun ṣe dáa tó òun rò pé fọ́rífọ́rí ni wọ́n máa jẹ́ àbí kó wò pé òun fẹ́ fi hàn wọ́n pé táwọn náà bá ní nǹkan báyìí òun náà ní nǹkan báyìí ní wọ́n fẹ́ fi yẹn ṣe ọmọ ìyá mi obìnrin ẹgbẹ́ rẹ̀ wà nù sitting room lọ́ba wọ body hug lọ́nà máa ń pè àìlèyé tún ga o wàláhì ọ̀gá lóòótọ́
ọ̀gá o bó ṣe ní ọ̀gá yẹn tí ọba ní bárakàlà fi àdáhùn lè kàn yàn jàmọ́ àmì ẹlòmíì tí wọ́n ní ẹ̀wọ̀n tán jù ẹ̀wọ̀n tí wọ́n wọ̀ ìgbà wọn fi darí mi wọ́n lọ accident ti pa wọ́n ẹlòmíì ti gé ẹlòmíì ó ti dàrọ wálé látara ojú ọlọ́mọṣẹ́ ìsánú wa wọ́n ní ìmọ̀ sí òhò lẹ̀ ẹ má ma sí àwòrán ọlẹ̀ especially àwọn obìnrin lẹ́yìn náà al-ujub tá a bá fẹ́ wọlé gbọ̀nsẹ̀ ẹ̀ tàn níbi ní ká ṣe bismillah bismillah yà lọ́mọ fi ń dáàbò bò yàn láàrin àlìjànú àti èèyàn tẹ́ ẹ bá wà nínú nakedness pé èèyàn bóra tọ́ba ti ní bismillah àlìjànú ò ní rí ọ tó fi wẹ̀ tán bismillah nìkan yọkọ̀ fà rẹ̀ bismillah tó bá fẹ́ wọlé gbọ̀nsẹ̀ nítorí àwọn àlìjànú burúkú kọ́lọ́mọ́sá ìsánú wa wọ́n ní ànábì ní sítírù ma bayna a'yuni jinni wa awrati bani adam qawlu bismillah nítorí ní àlìjànú rí nakedness rẹ̀ òun náà ní bismillah lẹ́yìn náà tafakhur bil jamal ká máa ṣe fáàrí ẹ wá wò mí wọn ní kọ́ ọmọ wọṣọ tó dáa nítorí ayé o tó máa wá wò kísà o ọ wọṣọ tó dáa àmọ́ ò ní fi ṣe fáàrí ra mọ́tò tó dáa mọ́ fi ṣe fáàrí kọ́lé tó dáa mọ́ fi ṣe fáàrí ilẹ̀ ń yọ o gbìyànjú kó fẹ́yàwó tó dáa kó bímọ tó fáìn ọmọ tó dáa àmọ́ mọ́ fọmọ ṣe kínní mọ́ fi ṣe fáàrí tó bá ní sàtífíkẹ́tì lọ́wọ́ àbọ́lọ́ fún ọ nímọ̀ mọ́ ṣe fáàrí àjànú lè bàjẹ́ wọ́n ní fáàrí yìí ó wà nínú àwọn àdánwò tí máa jẹ́ kójú oṣù kínní kọ́wọ́ yàn la kọ́lọ́mọ́sá ìsọ́ni kọ̀ọ̀kan wa níbi aburú bẹ́ẹ̀ ààrẹ náà òun náà ni kéèyàn aradu suwar al-abna ká máa sẹ́ndì fọ́tò àwọn ọmọ a máa ya fọ́tò a máa ṣe fídíò a máa upload ẹ̀ this is my baby this is my child this is my husband kódà ó burú débi pé ìyàwó yàrá rẹ̀ ọkọ ló sì máa wò ó tíyàwó fi sẹ́ndì ẹ̀ sórí Facebook ọkọ gan ó wù ú ká máa rí ìyàwó níbi tí orí rẹ̀ pé dé ká má pọ̀ dàrú ó wù ú pé ká máa rí ìyàwó bójú ọba wọ̀ ọ́ ojú tàlìjànú ojú tó máa nábì ádámà lè wọ̀ ọ́ tí wọ́n padà wá wáyàwó rẹ̀ tí wọ́n padà máa bá sùn haramu ni kóbìnrin ọmọ gbé fọ́tò rẹ̀ sórí social media haramu ni ọmọ ṣe fídíò obìnrin kọ́dà haramu ni ká máa ṣe lecture ká máa lọ lè rìkọ́dì àwọn obìnrin lókè à ń ṣe lecture ṣe cameraman wá ń rìkọ́dì àfàtàn ó tún wá gbé kámẹ́rà lọ́dọ̀ àwọn ìyá tó jòkó lẹ́jẹ̀jẹ̀ àwọn mahati àwọn sisters editor wọn mix ẹ̀ tó bá ti gbé wá sílẹ̀ wá yóò gbé ojú sister kan sí wọ́n ní wọ́n ṣe tafsir Ramadan eriwo pé dáadáa mọ́ èyàn ń gbọ́ wáàsí tí wọ́n ń bọ́ kan sọ̀rọ̀ ẹ wá gbé fọ́tò sísítà síwájú wáàsí ti tán kò sí wáàsí mọ́ àwa ń ṣe ìsìláàmù yànmọ́yànmọ́ bígbà táwa ń ṣọ́ọ̀ṣì gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tá a bá ti ń ṣe wọn ò gbọ́dọ̀ máa rìkọ́ọ̀dù àwọn obìnrin àfi tó bá jẹ́ pé ọ̀nà wọn jìn tó jẹ́ pé ẹ kàn ní pé àwọn obìnrin lọ́wọ́ lọ́hùn wọn ò ní recognize ojú ẹnìkankan àmọ́ ká máa obìnrin lómi ìyàwó kódà o ẹ máa ń fa ojú o ọ̀daràn wọn ti ń wo fi lọ́lọ́hún gbọ́ lecture yóò pọ̀ síbẹ̀ ni yóò pọ̀ síbẹ̀ àti bá lecture délẹ̀ lẹ́nu gbogbo yìí tí wọ́n sọ lẹ́yìn ìgbà yẹn kò ní gbọ́ mọ́ ẹ wá béèrè pé ìlú wo ni wọ́n ti ṣe lecture yẹn o àwọn olówó ń bẹ o ipe ẹlẹ́kùn sísítà yìí ẹni à ń wa ó ní nǹkan tán nǹkan fẹ́ fún ta lọ́mọ ibi social media ìgbà wọn fi jù síbẹ̀ láàárọ̀ wọn ò rí títì rọ̀lẹ́ ọlọ́run kọ́ sọ wọn níbi ojú burúkú o níjọ́ ìyàwó rẹ ọmọ ìyá mi wọ́n ní ọkọ ìyàwó wọn náà ni wọ́n wá wò àbí ìyàwó náà gbogbo èèyàn wá wò ìyàwó wá wò àbí ọgbọ́dọ̀ mọ́ máa sáde ọlọ́njọ́ náà a'udhu bi kalimatillahi taama min kulli shaytanin wa min kulli ayni
láfi ní ẹ má máa pàǹtẹ́tẹ́ ọkọ àtìyàwó sí ìta gbangba mọ́ wọ́n kọ́lé kan jákujàku kan báyìí pẹ̀lú kanopi nígbà míì wọ́n fi àti bàbà sí wọ́n àgbàgà síbẹ̀ ọkọ àtìyàwó àmọ́ àwò wọn lọ́kàn ẹ máa wò pé ẹ dákun ṣé Islam là ń ṣe ní àbá wà ń rìdíìmù wọ́n ní bí wọ́n ti ń ṣe nìyẹn o ẹ má dé tòró o bá a fa máa ń ṣe wá sí gan wọ́n ní ṣé ń bọ̀ stars ń bọ̀ wọ́n máa ṣe dùá a'udhu bi kalimati llahi taama min kulli shaytan wa hama wa min kulli ayni lamati láì ṣe bẹ́ẹ̀ àfa ó lè gbé máìkì lọ́wọ́ kọ́ mọ̀ tí ó sọ mọ́ látara hasad inú àwọn olómi ti ń rú pé ha sọ nìkan sọ ní àjọkéwù ni tọ́ ọba sáde ọlọ́run tálíjà ní burúkú bá jáde yọ̀dà kan rú níparí ọ̀rọ̀ mi òun náà ni pé kí wọ́n á ní àwọn protection àlùwìkọ́yà ìlàjì àfẹ́kọ́ ṣẹlẹ̀ àbí àbó ti ṣẹlẹ̀ àfẹ́kọ́ lọ́n yọ wá kúrò nínú ọ̀jàgà shaitan alákọ̀ọ́kọ́ al-imanu billahi wa tawakkul alayhi tawakkulan tamma gbáralé ọlọ́run mọ́ ní nǹkan mìíràn tó gbáralé mọ́ tó bá ti gbáralé ọlọ́run bá ní kọ̀kọ̀ àti gbangba tí ò sí nǹkan mìíràn tó gbáralé mọ́ ojú ó wọ̀ àmọ́ kò ní lápá ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọlọ́run ni wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah ọlọ́run ni gbogbo ojú pátá tọ́lọ́run bá yọ̀ǹda kò lè lápá lẹ́yìn náà wọ́n máa ń ka àṣìkáàdì sọ̀bá wal masa tọ́wà ní citadel prayer 27 ọ̀ọ́kà lẹ́yìn àṣùbà ọ̀ọ́kà lẹ́yìn alásàrì lójoojúmọ́ ayé títí tẹ́mi ló fi bọ́ ní kọ́ máa ka ojú òní lápá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lẹ́yìn náà wọ́n máa tẹnumọ́ a'udhu bi kalimatillahi tamma min kulli shaytan wa hama wa min kulli ayni lamma ó máa ka púpọ̀ àwọn ọmọ rẹ náà ó máa ka fún wọn u'idhukum bi kalimatillahi tamma min kulli shaytan wa hama wa min kulli ayni lamma ìyàwó rẹ tó rí tó múra tán lọ ní bọ̀ ọyẹ u'idhuki bí kalimatillahi tamma min kulli shaytan wa hama wa min kulli ayni lamma ìyàwó náà lè kà á fọkọ wípé àfà fìlànà tó gẹ̀yẹ kọ́kọ́ wọlé náà just come inside wọlé padà ọgbọ́n wọlé lérí u'idhuka bí kalimatillahi tamma min kulli shaytan wa hama wa min kulli ayni lamma ó sì jẹ́ pé títí wọn ó lè má jẹ́ torí ojú nìkan ó lè jẹ́ torí pé ṣé arákùnrin yìí wọ́n ṣe wá múra tán wá kù dẹ́dẹ́ yìí ṣé ìṣèpọ̀ lọ àwọn lè mú sáà ní àwa alámọ́sá ìṣàánú wa nídìí bẹ́ẹ̀ àsìkárù yẹn máa ń lápá gan yẹn máa ń lápá ànábì Ibrahim máa ń ṣe fún Ismail àti kínní àti Ishaq ànábì Muhammad máa ń ṣe fún Hasan àti Hussein nígbà táwọn ànábì Ọlọ́run dákẹ́ látara ojú ni wọ́n wà dákẹ́ lórí ọmọ lọ́ọ́ lè kọ́ àdúrà yìí kọ́ ọmọ ṣe o kọ́ ọmọ jà fowó ṣòfò lẹ́yìn náà tá a bá mọ ẹni tó wo ni tá a bá mọ àgbọ̀rọ̀ wọṣẹ́ àgbọ̀rọ̀ wádìí àmọ́ tọ́lọ̀ máa ní ká mọ̀ àbọ̀sọ ipò òun lòún wọ̀ á ní kọ́ sàlùwàlá omi náà á dà sí orí á dà sára pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wọn fàṣẹ sí èdè yẹn ó tu àwọn àjànú burúkú yẹn ó ti kíni wọ́n sá lọ torí dọ́gba ti kàn wọ́n la àwọn jáde nígbà tí a dáná sí wọn lá ni wọ́n fi lẹ̀ lọ́rùn wọ́n jáde lọ wọ́n sá lọ ànábì lọ́mọ àṣírí yẹn àwọn ọmọ tẹ́lẹ̀ wọ́n sá lọ ẹnìkan nínú àwọn tẹ́wọ́n sábà gba fọ́ọ̀sì ní yunifásitì oye ọ̀kan wa ń sọ fún yín pé ìwọ ló tún gbé fọ́ọ̀sì lọ́dún ni ọpọlọ yìí pọ̀ síbẹ̀ kí lóye kọ́ sọ jẹ́ mọ́ bárakàláfì ìjọ kejì báyìí ẹni tí mo gbé fọ́ọ̀sì yẹ bó ti fọ́ọ̀sì kìíní lọ́ba rẹ̀ ọwọ́ arántí ọwọ́ àrí pé mo wáyé sọ̀rọ̀ kan lánàá èyí dáadáa ni o àbọ̀tọ̀ kọ̀ọ̀nà ti ṣe bárakàláfì ọwọ́ àwọn òpin kí wọ́n sọ fún kọ́sàlùwàlá ṣé kò ní dìjà ọwọ́ nígbà tó rí lọ́ọ̀kan tí ń bọ̀ ọwọ́ wé bandage mọ́wọ́ ọwọ́ lè bomi sí nílẹ̀ àlùwàlá ó lè bomi sí ọwọ́ rẹ ti wẹ̀ tàbí ọ sàrà gbé sọ́wọ́ yìí báyìí kẹfà hálòkù bó ṣe bá a lọ́wọ́ nìyẹn lọ́ba di lọ́wọ́ mú ó di lọ́wọ́ mú sẹ́wọ̀n pé ìlápá ọwọ́ rẹ ti bọ́ sí inú bandage yẹn ọwọ́ ju bandage yẹn sínú omi lọ́wọ́ fi wẹ̀ ara sì yá kí omi ọ̀sán kan la omi tó bá kan la ọkàn ẹni tí wọ́n wò náà la ọ̀tán àwọn jẹ́ ní ọ̀sán lọ tá a bá mọ̀ lànàbí sallallahu alaihi wasallam fi sọ fún wa yìí pé ìdásítò kìsìlì tó ń fa kìsìlù tẹ́ ẹ bá wò yàn tẹ́ ẹ ṣe bá arákà láàfin abẹ́ wò yàn níwò tì lára
tẹ̀sán mọ̀ pẹ́yìn lẹ wò tí nǹkan kan wá ṣẹlẹ̀ sí tọ́ntàn wọn bá ní kẹ́ wẹ àwọn ibi tá àwọn tí ń sàlùwà láyẹ̀ tó bá ní kẹ́ wẹ ọwọ́ àti orúkún káwọ́ ẹsẹ̀ tó bá ní kẹ́ wẹ ẹwẹ́ o ànábì ní ẹwẹ́ o kẹ́ fún ọ̀dà sára eléyìí làwọn afọ́n jálàbí ni wọ́n fi ń ṣe ẹ̀rí pé alẹ́wẹ̀sẹ̀ lódò àwọn ọ̀daràn làwọn gbogbo àti wọn ti fẹ́ lu jìbìtì wọn máa wá ẹ̀rí tí ó ṣe kíni ẹ̀rí tí ó bá kí ẹ̀ mo ní wọn má ka àdísì nìkan gbé látòkè láàmú tí wọ́n bá bọ̀ bóyá ọ̀sẹ̀ tí odò ni wọ́n ṣe kíni ni wọ́n sọ onífàgísílù anábì ní ẹ̀wẹ̀ gbogbo wọn náà sìn ọlọ́run ti ń kánṣu wọn díẹ̀díẹ̀ ọlọ́run bá dáa kọ́ bá ṣe kíni kọ́ bá fọ̀nà mọ́ wọn ẹ̀yọ́ ọmọ ìyá mi barakallahu fi àti falaki nas ayatul kursi àti suratul Baqara ọlọ́run bá aláàmọ́ ń lò ní sábàbí fún tí àyínú bá ti lápá lára yàn abó fúra pé wọ́n ní gbìyànjú sáàmù ka àwọn àsìkárì yìí ebi dè ṣètọ́ ni àbí bọ́ọ̀bá ti ń ka yọ́mọ sí kínní yọ́mọ tú títí tí èèyàn fi lálàáfíà àwọn abẹ́ lọ́wọ́ nínú àánú rẹ̀ ọba alágbára ọba tí ó nímọ̀ táwọn ò ní ọba tí ń rí táwọn ò rí ọba tí ń sọ wa tọ́jẹ́ pé àmọ́ ara sọ́mbì kankan ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sá ìdáàbòbá níbi ojú o àtọ́jú tàlìjànú àtọ́jú tàwọn ọmọ èèyàn àtọ́jú tọ̀rẹ́ àtọ́jú tọ̀tá kọ́lọ́ mọ́sá ìdáàbòbò wa ń bẹ̀ wọlé agbára ọlọ́run ọba Allah subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wọ́n ní mẹ́tẹ́ ń ṣe nìyẹn o ẹ má dé toru o wọ́n lọ bí ìyàwó kan wọ́n tó ká ga sílẹ̀ nígbà mo débẹ̀ ìlágbára láti pé kí wọ́n kága wọlé ipá mi ò ká àbí tó mo sì fẹ́ ṣe wáàsì tó mo ní àwọn ọkọ àti ìyàwó náà pé ó yẹ kí ìyàwó jòkó láàrin àwọn obìnrin ẹgbẹ́ ọkọ lẹ́yìn kó wá jòkó lérí àga lẹ́gbẹ̀ẹ́ wa àbí ìyàwó bó ṣe kó rí nìyẹn wọ́n wá ní kí ìyàwó náà kí wọ́n máa lọ wọ́n wá jẹ́ ìyàwó méjì ọkọ méjì nígbà wọn wá ń bọ̀ mọ́rí kọ́dá aburú yìí ti pọ̀ náà àmọ́ ẹja tó fúyẹ́ rẹ̀ díẹ̀ ọ̀dà ẹ̀yin ìyàwó ẹ̀yin ẹ̀jọ̀kọ́ sí rí àga tẹ̀gbẹ́ lọ́hùn ẹ̀yin méjèèjì ẹ̀yin ìyàwó méjèèjì ẹ̀yin ọkọ méjèèjì ẹ̀yin náà ṣe kínní ẹ̀yin náà ẹ̀jọ̀kọ́ sí bí mi ṣe kájú kó lọ́dọ̀ wọn ní sísítà kan lọ́ba gbẹ̀yìn báyìí lọ́ba ṣe báyìí àwọn ìyàwó orí lókè ọ̀nà wọ́ ó ní kí wọ́n change padà mo wẹ̀yìn báyìí mo tún bọ́ ọkọ àtìyàwó lókè lọ́hùn ọkọ àtìyàwó níbí mo ní ọ̀yá ẹ̀yin náà ọ̀yá ẹ padà àbí o rò pé mi wá tọrọ bára ń bí ni ṣé lójú wa ń bí láì tí kú láàmú wa rí ikhtilat ẹ ti ṣákìdù tẹ bá ṣákìdù gan kápẹ́ wá ṣákìdù gan ṣé ọ̀dà tó kẹ́ máa pàǹtẹ̀tì ara yín especially obìnrin ó ṣe wá jáde wá ń bọ̀ wá sí orí stage wọ́n ń ṣe wá sí lẹ́kọ̀ọ́ tí wọ́n tu àwọn obìnrin sí ẹ̀gbẹ́ àwọn àfa wọ́n ní wọ́n wà local government wọ́n lọ kan lọ́dún kan mo ní alájẹ bọ́lẹ̀ sáfù mùsùlùmí ni wá àyè ṣe kiri yó sáfù ọkùnrin ọ̀tọ̀ sáfù obìnrin ọ̀tọ̀ bọ́lá ṣe àjòkó ti yàwó yàwó táwa ló ní mánì irú mánì wo ni ẹ nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mù bá aláàkọ́sọ wa o ìdí ọjọ́ màsádọ̀ ọlọ́run o báfa máa ń ṣe wá sí gan wọn ní ṣé ń bọ̀ stars ń bọ̀ ọmọ ṣe dùn á a'udhu bi kalimatillahi taama min kulli shaytan wa hama wa min kulli ayni lamati. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين